ìsọ̀rọ̀ nígbèsì ìsúnkùsí nígbètè gangan Àjàkáyé ti fèsì ó ti fèsì sọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Àánú Ibiwoye sọ nípa ètò ààbò nípínlẹ̀ Kwara. Ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq ìyẹn Malam Rafiu Àjàkáyé ló ti fèsì ó ti sọ̀rọ̀ kan níbi fọ́nrán fídíò kan léyìí tó fi léde. Àjàkáyé ní òun wo fọ́nrán fídíò kan níbi tí bùrọ́dà òun Àánú Ibiwoye tó ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn níbi tó ti ń sọ pé ìjọba Kwara kò yà sí ètò ààbò tó ṣe bẹ́ẹ̀ tí ò rajaja láwọn ìhà ibìkan tó ní ṣe ni gómìnà bùkẹ́ diwọ́. Bákan ló sọ pé gómìnà kò ṣe kíni kò káàánú pẹ̀lú àwọn tí wọ́n fara káásá níbi ìṣẹ̀lẹ̀ náà. Àjàkáyé ti wá sọ̀rọ̀ ó ní báwo ló ṣe jẹ́ tí ìjọba yóò wá ṣe bẹ́ẹ̀ tí ó bùkẹ́ diwọ́ lórí ohun tó ń ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn àti ìjọba ìbílẹ̀ Patigi tó jẹ́ pé àwọn agbébọn wọn yọ wọ́n lẹ́nu. Ó ní ẹ má fi ọ̀rọ̀ òṣèlú ẹ má fi bọ ètò ààbò. Ìjọba ń gbìyànjú, wọ́n ń làkàkà láti rí i pé ètò ààbò dúró papọ̀ mọ́ àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó wà ní agbọnú ètò ẹ̀ṣọ́ aláàbò. Gbogbo wọn pátápátá ni wọ́n ń gbìyànjú agbára wọn tí wọ́n sì ń sa ipá wọn láti rí i pé ètò ààbò dúró. Àjàkáyé ní tó bá rú yín lójú ẹ lọ béèrè lọ́wọ́ àwọn adarí àwọn ọba láwọn ìlú tá à ń sọ yìí, ẹ mọ̀ pé gómìnà kò bu ẹ̀kẹ́ diwọ́. Ẹgbọ́n tí Àjàkáyé ẹgbọ́n tó fẹnu ara rẹ̀ sọ lédè Gẹ̀ẹ́sì. I've just watched the interview by my brother, Mr. Anu Ibiwoye, regarding the security situation in Kwara State. I want to place it on record that it is not correct to say that the government has been quiet or has not shown empathy to different communities affected. The truth of the matter is that community leaders in Kwara South and in Kwara North can testify to the effort of the state government in collaboration with the Office of the National Security Advisor and of course security commanders in Kwara State on how to get out of the challenges that we face as a people. This is the time for everyone, regardless of our political persuasions, to come together and address what constitutes a threat to all of us. This is not the time for anyone to play politics. Leaders in Kwara South, particularly in Ifelodun where I come from, and of course in Kwara North, can bear witness to the effort of His Excellency to ensure that this issue is put behind us. We continue to work with various security agencies and community stakeholders to address the challenges. Operations are ongoing, we are having conversations, and solutions are being worked out. Thank you.